mi ò sọ nígbà tí ẹ máa kọjọ ń ṣe ẹ kọ́kọ́ wo àyíká ni mi ò wò lórí ọ̀rọ̀ èmi àti Ṣèyí Mákindé ti jà fi wáyé ṣùgbọ́n lẹ́ẹ̀kan yìí mo ti ń wá àyíká lórí ọ̀rọ̀ tẹgbẹ́ NNPP ẹnìkan kan sọ fún ọ pé ẹgbẹ́ NNPP ò ní structure ẹnu ẹnìkan kan ò gbà lọ́yọ̀ state. àwọn ò lè kó yín lójú ni. wọn àti rẹ nìkan kọ́ bọ́ sórí rédíò kó sọrí yàtọ̀ sí ètò ìmọ̀sọ́. sẹ́ẹ̀ mọ̀ fẹ́ra yín wé APC wé PDP ni. àwọn náà mọ̀ pé àfiwé wà torí pé gbogbo wọn intan ṣe intan fi mọ structure kì í tiẹ̀ nínú. bí ẹgbẹ́ ìṣe wà yìí kò síbi tí a ní candidate lẹ́yìn báyẹn party agent wa àwọn alakọ drop ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ INEC lẹ́nìí. ṣé tá a bá dá àdúgbò kan lónìí tá a bá pariwo pé APC PDP NNPP ṣé ẹ rírò. ọ̀ya tá a bá ní rírò ṣebí kan láti lọ tí mo ní káwọn èèyàn na káàdì ẹgbẹ́ òkè àwọn ò sí ní káwọn èèyàn na voters card òkè ìbàjẹ́ pé àwọn èèyàn wa kọ́ ni wọ́n ní na voters card sókè ọ̀dẹ̀ ní ebi ìbò ló ku ọjọ́ márùn-ún yìí nítorí kálukú bá mú jáde mẹ́rin náà ni ó sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ tó kù wọ́n mọ number 1 wọ́n mọ number 2 wọ́n mọ number 3 ẹnìkan nú ẹgbẹ́ tó wà lọ́rùn kò lè pẹ́ number 1 fún mi èyí tí wọ́n fi lè máa pé PDP kò ju pé gọ́vnọ̀ Ṣèyí Mákindé sì wà ń bẹ̀ lọ èyí tí wọ́n fi lè máa pé APC kò ju pé Tẹ̀sí Fọlárin ṣe sẹ́nitọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ lọ èyí tí wọ́n fi lè máa pé Accord kò ju Pàdé Lábú ó ti dìbò kan rí wọ́n dẹ̀ wá torí lẹ́ẹ̀kan yìí pé kò ní Central Bank àbí kankan èmi náà tí mo wà ń bì kò sẹ́ni tó lè sọ pé tọ́lọ́pọ̀ èèyàn bá wò ẹ̀ ń bá wa fẹ́ sọ bẹ́ẹ̀ kó máa bọ̀ lórí rédíò kó wá sọ jáde